Salamun alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí ẹni Ọlọ́run ọba pé wa alaikum salamun wa rahmatullahi wa barakatuh. Sheikh Murtardor Salman gangan ni mò ń ké pé Adésínà mi ìwọ lolo ni o tí gbogbo èèyàn mọ̀ sí Amiru mọ́ṣúlá gangan ṣe bí wọ́n ni mò ń ké sí. Ó ti sọdún èyí ó kú àṣeyẹ o lágbára Elédùmarè bí ọ̀pọ̀lọpọ̀ ọdún ló máa ṣe láyé òun ẹni tó gbẹ́ni débi tó ní ìmọ̀ kí ẹbí o Àjíyà Adédọ́lámú Salman gangan ló gbé mi débi òní ìwà bá mi kì í fẹ́ ní ayọ̀ mi ní ìdùnnú mi ní ẹ̀wọ̀n ẹ̀wọ̀n kò rí kóṣù mi níbí lágbára Elédùmarè bí wàá sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Sheikh Murtardor gangan ni mò ń ké sí Àjíyà Adédọ́lámú ó tún ní ìbá ìdílé bàbá tó bí ẹ̀ lọ́mọ ọmọ Ọlọ́rin Àfọ̀njá àfikálàmù dára ṣebí wọn ni mò ń ké sí ọmọ àrógùn mọ́sá ọmọ ọlọ́ṣọ́mọ́ dìgbàbọ̀ lọ́wọ́ ọmọ òjò ọmọ àtàbàtìbí awóhùn mọ́lẹ̀ ṣebí wọn ni mò ń ké sí o ọmọ mègídá ti pàṣẹ lágbóyè ológun ọmọ àdùnún báyìí màmá tòsí ni wọ́n lè bàbá rẹ òkè dùgbẹ̀dù ẹrù tọ́lọ́hún dì ọmọ aráyé ò lè tù láéláé káyì ọmọ Ọlọ́rin ọ̀pá ṣebí wọn ni mò ń ké sí o ìlú tó yìí kò léegun ẹ̀sìn lè gúngùn lè bàbá yín kọ̀ọ̀kan ló bẹ̀ ẹ́ kí gbèsè wù o ṣé wù mí Amiru mọ́ṣúlá ìwọ lolo ní olóríire ní tẹ̀mbá ìdílé màmá tó bí ẹ lọ́mọ ọmọ kò gbárí lóògùn ni wọ́n korí kìlé màmá rẹ ọmọ òkè lélẹ̀ alẹ́mọ̀kákò ọmọ Olorin Àfọ̀njá ọmọ akéwù gbòòrè ọmọ àṣàdúrà gbáyì agùnhùn taṣọ lò ọmọ wọn nílé kóńgbáyì ṣe nílé màmá rẹ ní Sheikh Murtardor Salman mi Adésínà ìwọ lolo ní olóríire ní Àjíyà Adédọ́lámú Salman ni ó tẹ́wọ́ àdúrà rẹ kó máa ṣàmì àṣẹ Ọlọ́run ọba ò ní mú ẹ Ọlọ́run ọba ò ní pa ẹlẹ́kùn ò ní bá wọn dájí sùn dé pópó máa dájí ké ọmọ àráyé ò ní fẹ́ gbà fún ẹ lóhun jẹjẹ ó ti sọdún èyí ọ̀pọ̀lọpọ̀ ọdún ló máa ṣe láyé tètè ẹ̀ bá wá ń já bó o bá wá mẹ́ni tó ń kì í ẹ Àyìnlá lè ní í jẹ́ AKEWI olóyè nìyí o ọmọ mọ̀mọ́ lọ́pẹ́ fún gbogbo ẹni tí ò bá ti mọ̀ bí o Àyìnlá nìyí AKEWI olóyè nìyí o ọmọ mọ̀mọ́ lọ́pẹ́ ó dìgbà yìí re.